ọjọ́ agbára ti àwọn ọkùnrin is between 23, 24, 22, 23, 24 tó bá di 25 ó ti tán nìyẹn 3 days náà fún ẹ̀yin nínú ọdún ọlọ́run ló dábẹ́ ẹ̀yin dúró ní ìdúró òṣùpá on that day December 22, 23, 24 òun máa dúró kò ní move níbi tó wà no but àwọn science ní pé ó move pé bọ̀ ó kàn slow ni but fún àwa ẹlẹ́ran ara ó máa dúró ni ọjọ́ yẹn ni wọ́n sọ pé Jésù kú ó kú fún ọjọ́ mẹ́ta on the 25 every December sun ó máa move ìyẹn náà fi sọ pé Jésù jíǹde ṣó ti yé yín àwọn tí wọ́n ń bọ oòrùn God of Ra ni wọ́n ló descend wá sísàlẹ̀ títí dé ọ̀dọ̀ Jésù kò sẹ́ni tó ń jẹ́ Jésù ò exist àwọn tó ń bọ òrìṣà wọn methodology wọn tó fi ń ṣe òun ni àwọn Roman kọ́ tó kọ̀kọ́ orúkọ kan tó ní pé òun ni Jésù wọ́n ní Jésù ń rìn lórí omi oòrùn tó wà lórí òkè ló rìn lórí omi tí kò lè rì oòrùn tó wà lókè òun ló ń rìn lórí omi oòrùn ò lè rì kò ní gravity kò sí weight kankan nínú ẹ̀ tó máa fi rìn ṣó ti yé tó máa fi rì wọ́n ní ó lajú afọ́jú ó jí òkú dìde oòrùn náà ni oòrùn ló ń jí gbogbo nǹkan dìde photosynthesis òun ló máa jí ewé náà dìde ìwọ wà ń bì kọ́kọ́ oòrùn máa kàn ẹ́ lára for so many years wàá rí bó ṣe máa padà rí bí àwọn àbọ̀ ẹranko tó wà ní ilẹ̀ aláwọ̀ funfun tí oòrùn kì í bà dáadáa ṣe rí báyé wọn ṣe rí so oòrùn ni wọ́n ń rìfẹ́ẹ̀sì kò sí ẹni tó ń jẹ́ Jésù gangan gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara báyìí so ẹ̀yin ọkùnrin tó bá ti di 22, 23, 24 ẹ lè ṣera ẹ lè má sùn mọ́bìnrin ẹ lè wà níbìkan kẹ́ lọ ṣe ìwúre mi ní kẹ́ gbàdúrà ìwúre ìtumọ̀ ìwúre yàtọ̀ sádúrà àdúrà ní kẹ́ máa gbàdúrà fún nǹkan kan tí ò exist máa gbàdúrà lórúkọ Jésù lórúkọ kíníkan they are not existing àdúrà nìyẹn ìwúre ó máa pàṣẹ ní ẹlẹ́dàá mi mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí lásìkò báyìí jẹ́ kó já sí rere fún mi má gba ìbọ̀dé kíníkan kankan ìwúre nìyẹn it's like commanding so ọjọ́ tí ẹ̀yin ọkùnrin nìyẹn ni mo ti sọ fún yín wá lè máa ṣe kíní yẹn ní oṣooṣù o ìwọ ló mọ̀ bọ́ oṣooṣù kò pẹ̀lú ṣá ọdún kan ni fún ọkùnrin so ọjọ́ agbára yín ni mo ti sọ fún yín yẹn gbogbo ẹ̀yin ọkùnrin ọjọ́ àṣẹ yín nìyẹn.